اللي ربنا للمدير بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء سيدنا وحبيبنا محمد صلى الله عليه وسلم. اللهم صل وسلم وبارك على عبدك ورسولك سيدنا محمد الذي صاد الأنام وهدم الأصنام ووصل الأرحام وكشف الظلام ونفى الأوهام وأذكى الإسلام وعلى آله الطيبين وأصحابه الطاهرين والتابع التابعين والأئمة الأربعة المجاهدين والعلماء العاملين ومقلدي تلك الجماعة إلى يوم الدين. أحييكم وأرحب بكم، ويسرني أن أقدم إليكم تحية إسلامية. أقول السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. lẹ́yìn ọpẹ́ fún Ọlọ́run, a sì kásẹ̀gẹ̀ fún aṣíwájú wa ọ̀gá wa Ànábì wa Muhammad. Ànábì pọ̀ níròyìn púpọ̀, òun náà lásíwájú ìjọ, òun náà lọ́sẹ̀ ìsìlámù kù, òun náà ní fi lágbọ́yé jù. Ọlọ́run ọ̀túnkẹ́ ọ̀túnkẹ́ bá wa ṣe fún Ànábì wa Muhammad. Ìkẹ́ náà má jẹ́ òpin lórí ẹ̀, yóò dérí àwọn ará ilé ẹ̀, yóò dérí gbogbo àwọn àṣàhàn, gbogbo àwọn tí wọ́n tún tẹ̀lé wọn tí wọ́n tún tẹ̀lé wọn àti gbogbo àwọn àfáà táwọn náà bá rìn lórí agbọ́nitá Ànábì wa Muhammad rìn títí di ọgbẹ́ndì àlìkìyámà. Tọ́ àkọ́kọ́ ìjókòó wa tí òní tó jẹ́ ti Mọ́lúdì Nàbí sallallahu alaihi wasallam, ká tó kí àwọn àgbàlagbà ẹni tí à ń ṣàdúrà fún ní gbogbo ìgbà tá a lẹ́tọ̀ọ́ ká máa ṣàdúrà fún òun náà ní Sheikh Adam Abdullahi Al-Alori. gbólóhùn tí a máa ń pè ní ya Rabbana ya Ilahi اغفر للشيخ العلوري. يا ربنا يا إلهي اغفر للشيخ العلوري عليكم بالصالحين في زمرات المرسلين. يا ربنا يا إلهي اغفر للشيخ العلوري عليكم بالصالحين في زمرة المرسلين. Kul huwa Allahu mẹ́ta mẹ́ta fún Sheikh Adam àtàwọn arúgbó wọn àtàwọn àpá wọn àtàwọn ìyàwó wọn àtàwọn ọmọ akéwù wọn tí wọ́n ti lọ náà àti gbogbo àwọn olólùfẹ́ wọn àti gbogbo àwọn tó ọ̀ràn bàbá lọ́wọ́ láyé yìí tí wọ́n ti ti làṣọ́sọ́ búra. Bismillahir Rahmanir Rahim. Qul huwa Allahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahir Rahmanir Rahim. Qul huwa Allahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahir Rahmanir Rahim. Qul huwa Allahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Títí tí Sheikh Adam nù. Bàbá wa Mudirul Markaz. Allahu hayatahu wa afiyatahu. Àtúntàn àbá tó ní Adamallahu hayatahu rẹ̀ lápẹ́ bá a ṣe fún bàbá. Allahu hayatahu wa afiyatahu. A nítorí pé bàbá wa ti dìde, bàbá wa Mudirul Markaz wọ́n ti dìde lọ, ká má wàá kí wọn. Ní gbogbo ìgbà wọ́n wà ń bẹ̀ wọn ò sí ń bẹ̀ kò sígbà kan tá à ní máa kí wọn. Bàbá wa Mudirul Markaz. Allahu hayatahu wa afiyatahu. Olúwa bá wa ti bàbá lẹ́yìn
má tì wọ́n lójú jẹ́ bàbá lálẹ́ má jẹ́ wọ́n lálẹ́ ọ̀rọ̀ ẹyọ kan tẹ́mi máa ń sọ pa bàbá Mudirul Markaz níbi àmì tọ́lọ̀ ní kí bàbá jẹ́ òun ni pé mo fi bàbá wé ọ̀rọ̀ kan tí mo gbọ́ lẹ́nu bàbá wa Amidul Asbak bàbá wa Rájí Suleiman nígbà tí wọ́n ń ròyìn Abdulrahman Dakhil mo wá fi bàbá wa Mudirul Markaz náà jọ Abdulrahman Dakhil tó àsọ́sà dáwùlà Islamiyya ní Hispaniya kò mú owó lọ kò mú ọmọ ogun lọ kò kó nǹkan kan lọ ó sì àsọ́sà dáwùlà yẹn sì ń bẹ lọ gbére àfìrí àwọn àfa àfìrí gbogbo ẹ̀ bá Mudirul Markaz náà wàá bówó lẹ̀ nìkan òfin lówó tó fi gbé Markaz débi tó dé yìí tí wọ́n ń jẹ́ wá síbẹ̀ mi pẹ̀lú rẹ̀ lákọ̀ọ́kọ́ àyíwá sá ìlú ànì. àyíwá ilé ìfowópamọ́ قبل الممات. àyíwá sá ìlú أيها اليائس أيها اليائس مت قبل الممات. أو إذا شئت حياة فالرجاء ذلك الحبيب لا قام بالموت لم يكن يقول من مخرجا. أيها اليائس مت قبل الممات. ìwọ tí gbogbo èèyàn padà lẹ́yìn rẹ̀ kò sáwọn tó mú tí wọ́n gbọ́ àwọn ọgbà tó fọkàn sí wọn ò tẹ̀lé ọ. ò rí nǹkan kan ò rówó ọ̀rẹ́ mi kún ọ lọ́wọ́ o ti wá já kan mut public mamati ọ̀yá àkú kíkó tó dé. àwọn ìdá ṣe ìtàwáyà tó fọwọ́jọ́. sọ bá sì gbà pé bí ẹ̀mí bá ń bẹ ìrètí ń bẹ bí ọba Mudirul Markaz. ذلك الحبيب لا قوم بالموت. ẹ wo ọba Mudirul Markaz ẹ wo iye fitina wakamin akabatin wakamin su'ubatin wakamin arkalatin yadawa fi toriki al'ada walakin Allah tabaraka wa ta'ala nasara abda Ọlọ́run ràn bàbá lọ́wọ́ tó ń ti gbogbo fitina yìí gbogbo wàhálà wọn náà wàá kọfí ọba Mudirul Markaz táwọn bá ń bẹ ìrètí sì ń bẹ tàkájà kùnrin lásán ọba Mudirul Markaz. وَجَاءَكُمْ رَسُولٌ مِّنْ أَنفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُم بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَحِيمٌ فَإِن تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ توكلت وهو رب العرش العظيم. بسم الله الرحمن الرحيم. لإلاف قريش إلافهم ليلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. náà bàbá wa Muhammadu Raji Suleiman أدام الله حياته ونصره. mo gbé kíkì mi lọ́dọ̀ yín bàbá I really love you gbogbo nǹkan mo gbà tí púpọ̀ lẹ́sà mi ń bá mi mo bá àlàgà kìí ṣe ìtẹ̀ráhùn máàdì bàbá wa àmì ní tẹ̀yìn bá gbà tí Ọlọ́run ó sì máa gbà tí nígbà tí wọ́n interview yìí tí mo gbọ́ interview kan ní ọ̀sẹ̀ fún bàbá wa Rájí láti mọ̀ pé ní àmì ni wọ́n bàbá lèmi pẹ̀lú olóògbé MKO Abíọ́lá lájọ parí Al-Qur'an ìjọ kan náà ẹ wá wo àrà tábíọ́lá dá láyé Abíọ́lá dára pẹ̀lú owó ẹ̀yìn fíìmù ẹ̀ dára níjọ́ tí mo rí Abíọ́lá ní 1987 ní Saudi Arabia ni mo mọ̀ pé àṣekẹ́yìn oṣoògùn owó àṣẹ nǹkan kí nǹkan ni àṣẹ àwọn tá à ń pín wọn lówó àṣẹ wọn ò lówó àṣẹ wọn ò lówó tó ní ọfẹ travel ọ̀sẹ̀ ń lọ ṣe owó ní báńkì káàkiri ọ̀sẹ̀ ń lọ ṣe owó àṣẹ èdè olówó ni Abíọ́lá jáde kò ní mú kankan jáde yóò kàn pé kọ́ńpì kan tó jẹ́ worldwide àwọn ni wọ́n ra tíkẹ́ẹ̀tì fún àwọn ni wọ́n sọ hòtẹ́ẹ̀lì fún ọwọ́ adéjẹ́dà gbogbo ẹni tó Abíọ́lá pàdé $1,000 odidi mi ò rí ìsútì ìdílé láti gbọ́nà $1,000 odidi lé náà níta o ẹ lọ báńkì ẹ ní ọwọ́ Abíọ́lá mo ti rí níta Abíọ́lá yànù lẹ́gbàá ń bẹ̀ wọn ẹ wá wọ̀ bá wa Rájí Suleiman ẹ̀ ń já kọ̀ọ̀kọ̀ ọmọ tó kọ́kọ́ rẹ́jísà ní Markaz bí àbá àwọn yóò ti sọ ẹ̀ ń já kọ̀ọ̀kọ̀ ọmọ tó ṣe kò kíní ní Markaz ẹ̀ ń já kọ̀ọ̀kọ̀ ọmọ tí wọ́n rán lọ́ọ̀bà bẹ̀pẹ̀ lọ ṣiṣẹ́ ẹ̀ ń já kọ̀ọ̀kọ̀ ẹni tó kọ́kọ́ lọ Cairo ẹ̀ ń já kọ̀ọ̀kọ̀ ẹni tó kọ́ darí tó jẹ àmìdì ẹ̀ ń já kọ̀ọ̀kọ̀ ẹni tó ti jáde tí ó fàyè yí rẹ̀ bàbá mi Ọlọ́run nìyí ta ló ṣe tẹ̀tìwírù adábùdà àwọn bí ní Markaz ní ẹ̀yìn ni mo sì rántí nígbà tí Shehu Razi àríwá 1983 láàyè níbi tí mo dúró sí yìí náà ni bàbá wa Rájí wa ń ké wàá sí wàá lọ́ọ̀hì abúnáwòk yastami'una ilayk wa yuzhiruna amma fi butuni min hubbin wa umani wa yatakallamuna an akida
برؤية الشيخ وبرؤية معلمه وقائده إلى الجنة ولم أعرف ما أقول سوى أن أقرأ آية القرآن الكريم وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا قد جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا قد جاء دار الحق من قبلة العلم إلى هنا لرؤية إخواني المسلمين ومرحبا. والآن تلاوة ما تيسر من ذكر الحكيم يتلو علينا يتلو من تيسر من ذكر الحكيم وهو الشيخ المعبود الذي كنا ننتظر بجراه هو عبد الباسط عبد الصمد. بابا etitiri bẹ́ẹ̀ ṣe ń kànú ta ló lè kà nǹkan báyìí ní àtàrà àkókò ọ̀lọ́pọ̀lọ́ wa ti sè ọ̀rọ̀ tó bá lè lè yẹn rí hà bí àbá ṣe lo ayé nù àfọwọ́ amúṣẹ́sì ní òbí wa wọ́n ń kọ́ wa ẹ lọ bí wọ́n ti máa kúrọ́ ó ní yéé àmì ìdí báyìí ẹ̀kọ́ àfọwọ́ wàhábì ìṣúbẹ́rù àdìgà máa wí ó ní àmì ìdí lòun imitate kó máa kọ́ nǹkan sójú bọ́ọ̀dù báyìí. Bàbá kò ní burú fún yín o ọlọ́wọ́ wọlé akọ àgbà fún yín tọkàntọkàn àánú ọ̀rọ̀ náà lọ bẹ́ẹ̀ tí wàá rí nu ẹni tẹ́ ẹ bá wí láyè ó sì di ìbáwí tẹ́ ẹ bá wí kó lè jiná ó sì jiná dàárọ̀ yìí ń bẹ lórí rẹ̀ yẹn ní dákọ wọn kọ́mọ́tà pé ẹ̀ ń bá láìsí wọn bàbá náà àgbàlagbà ló fi wọ mẹ́ríkàsì ó lóun ọ̀wá máa yín pé gbogbo òrùfún alk òun ọ̀ máa pé kéwù yìí le kankankan wọn làwọn abẹ́ ṣèdánwò ẹ̀rù àmìdí ń bá wọn torí àmìdí oníjẹ́ yóò díyàn wò mọ́sálásí ní oṣù tàlàǹgà ń tẹ́ ṣèdánwò òun àwọn jẹun òun tẹ̀ sáwọn ọ̀dọ́ òun bá wó lulẹ̀ àmìdí bá wá pé ọba fọkàn láyà oní kankan ebi ló pa alájà ẹ̀bù ráìsì ẹ̀gbọ́dọ̀ fẹ́ràn sí ẹjọ́ ọjọ́ owó tíra ó jẹ́ àtọ́kọ̀ máa lọ sí náà padà. bàbá náà ti di kẹ́nìsì níjọ́ tẹ́ ẹ bá wí bẹ́ẹ̀ tí wàá lo ayé nù dáadáa ẹ bá ayé jẹ́. Adil amanata. Adil amanata wal khiyanata fajtanib. Innal karima ala al amanati ra'i. Àfáàyín wa lọ tán èèyàn wa kò ti kú pé àbíbù tí mo tọ́ tó kéré àbíbù tí mo ti kú Amẹ́ríkà sì kí wọ́n tó bí ẹ wá tún tẹ̀lé káàkiri ẹ tẹ̀lé àmánà ni àmọ́ kò sí lójú ẹ máa ṣe dá o. Innal karima ala al-amanati ra'i. Ọ̀dọ́ òyìn pẹ̀lú rẹ̀ náà wọ́n yìí sáńtù mi ta ala al-amanati wala. وإذا تمنت على الأمانة فارعاها. Wa'dil wala tazlim. ولا تظلم يتم لك ما تكسب. Tí wọn náà bá ti ṣe déédéé bí bàbá wa ti ń ṣe yìí ọ̀rọ̀ rí ọ̀dà yọ. Ó kí ẹdùn báyìí lọ ẹ dákun ẹ mọ́sà forí nìyí ẹ̀mí yóò gùn. Ẹ dákun mo fi ti àfa wa Suleiman Al-Bunyawi As-Sarudi mo fi wọn kí gbogbo àwọn àfa bàbá wa Sheikh Suleiman Al-Bunyawi ẹ̀yin náà rí. Innal karima على الأمانة راعي. Ọba pẹ̀lẹ́ tẹ ẹgbẹ́ ni bí kìí kẹ́ bí ó jẹ́ wọn ṣáájú. Mo fi kíkiri kí gbogbo àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ yín pátápátá. Mo sì fi kí ọkùnrin, mo fi kí obìnrin, mo fi kí àbá Mùtíù, àbá àwọn ọmọ ẹ̀yìn, bàbá Lẹ́dìgbò, mo fi kí ọ̀rẹ́ mi, Abdallah Kufi, ọkùnrin ọlọ́run. Wọ́n sọ fún Sàláàtì, ọlọ́mọ nílé láti kékeré. Àwọn ti tó ń Sàláàtì ní ọlọ́ ti di bàbá nílé ní ìsìn. 1980. Allah. A parí ìdánwò ọlọ́pàá kẹ́sì kára. Bàbá ní ẹ̀gbọ́n náà kó mo fẹ́ ní wọ́n fẹ́ ní nǹkan jáde wa. Táwọn ní jáde wa ti ṣe kára nù. Lọ́pàá wọn kúrú dábàá náà wọ́n lẹ́yìn. Bàbá gbà bọ̀. Bàbá sún ọ̀bà. Bàbá ní bọ̀ọ̀lù sọ̀rọ̀ pé òfé ní.
wọ́n ti máa fi lè fẹ́ẹ̀lì kíláàsì àwọn tí ó fẹ́ẹ̀lì lé lógún bá ní máa pè wọ́n jáde wọ́n ní àbùkọ́ bí Muhammad Rami wọ́n tẹ̀lé gbogbo ọba jáde bá mú bàbá ní wọ́n yà wọ́n náà mú kọ́kọ́ ọlọ́wọ́n tẹ̀ bá ní wọ́n sì méjì nípa kọ́kọ́ fún méjì lé. Bàbá padà wá ní wọ́n wá wò wèrè wọ́n wá ní pé wọ́n sì máa kiri sí i. Mo kí àbáwá Abdullahi. Àbáwá Abdullahi mo kí ọmọ tẹ ẹ sọ lóko mọ́kànì. Ọmọ tẹ ẹ sọ wá sí bẹ́ẹ̀ni ó ti parí yunifásitì. Ọmọ tẹ ẹ wọ́n mọ́kà ọmọ tẹ ẹ sọ lóko ni. Mo kí ọkùnrin mo kí obìnrin. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ọ̀rọ̀ ò ní pọ̀ púpọ̀. Ẹ dákun ẹ̀wẹ̀ gẹ́gẹ́ wọ́n jòkó tọ̀. Náà. Ká tẹ̀lé súnà ọ̀rọ̀ yìí sùn nìkan wà. Ká tẹ̀lé súnà bàbá mi. Bàbá wa gbọ́lá. Dàmàlá hayata wa ẹ̀sán. Ẹ bá gbà á tùjọ́ máa tẹ̀ pa náà ni á lọ bá wọn fún ayé. Lẹ́yìn wa mo dúró mẹ́kàsì. Ọ̀rọ̀ tí ẹgbẹ́ síwájú mi mọ̀ọ́dún tí ẹgbẹ́ síwájú mi is Ahmad Sheikh Adam Abdullahi Al-Alori fi khidmati al-mujtama. Tọ́ Olúwa ẹ̀bẹ̀ tí mo bẹ̀rẹ̀ síwájú òun ni pé Olúwa ṣe wá bó o ti ṣe Ànábì Ibrahim fún bàbá rẹ̀. Alayhi salatu wa salam. Wọ́n ṣe wá lọ́mọ kọ́ ọmọ bó ti sọ ọmọ Nuhu. Àmín. Sáyé. Àmín. Ọmọ Nuhu ńjọ́ tí bàbá rẹ̀ sọ fún un wípé wọn máa mi yá bunayya. Yá bunayya. Ọ àbàsákì òsì. Àlùkùnmọ̀ yá bunayya. Irkab. Irkab ma'ana. Irkab ma'ana. Irkab ma'ana. Àwọn ọ̀pọ̀lọpọ̀ wọ́n ní àgbọ̀gbọ̀ ṣe kọ́lùkọ́là níbẹ̀. Kọ́lùkọ́là pẹ̀lú báwo sí? Irkab ma'ana. Irkab ma'ana. Wọ́n ní onígbàgbọ́ ìbẹ̀rù ẹ̀ èsì tó fún ọba rẹ̀. Ó ní sàárè. Ilé ẹjọ́ pẹ̀lú ìwúlẹ̀ àsìkò. Muhammadu kìí ṣe Muhammadu kìí ṣe wáṣí. Ó ní kó gun ọkọ̀ pẹ̀lú wa. Wọ́n ní ọba rẹ̀ lẹ́yìn rẹ̀ bá pè ní. Ọláàrẹ̀ òde bí tọ́láàrẹ̀ òde òkèèrè ní lọ. Gbogbo ọmọ akéwì àtọmọ tí ń pín ọlá bàbá rẹ̀ pé tọ́lá àbá àwọn lórí ọmọkọ́mọ ni ọmọ ní òwúrẹ̀. Olúwa ṣe wá bó ti ṣe Ànábì Ibrahim. Ànábì Ibrahim alayhi salatu wa salam. Nígbà tí bàbá rẹ̀ ní ya bunayya. Ya bunayya inni ara fil manami àmì wọn lọ́la pé wọ́n gbé ọmọ ìjọ pọ̀ sí. Wọ́n sùn wọn. Ọ̀gbọ́n lọ́dọ̀ tààrà. Kí ló rí sí i? Ó lọ bá mi. Ọ̀pọ̀ ìwọ̀ tó lọ́rùn. Ó ní ṣe tí wọ́n bá pọ̀ ọ́ láṣẹ. Sàtẹ̀jídúlé insha Allah lẹ́sàbìrì. Olúwa mọ́sà ṣe wá bó ti ṣe Ànábì Ismail. Bó ti ṣe fún ọba rẹ̀ tẹ́ẹ̀tì pọ̀ntà rẹ̀ gbígbà. Olúwa ṣe wá bẹ̀ báyìí. Àbá àwọn sàrà tí wọ́n bá yìí rẹ̀. Wọ́n mọ̀ bá wá pírísẹ́ǹtì Muhadara nìyà. Búrú ilé kéwù wọn bẹ́ẹ̀ lọ́wọ́ àti kàkí wọn bẹ́ẹ̀ wọ̀. Òun náà gbà lórí náà ọ̀sán náà kó ọ̀sán orí kiri sáwọn àgbàdà ni. Ẹgbẹ́ ọmọ àgbàdà ọmọ kéwù gbogbo ọmọ tí ọba ti wọ ní ìyá yìí. Tí bá ara kan gbà bá lòun ọmọ kọ́ ọmọ ní ọmọ lóhùn. Ọ gbọ́dọ̀ tẹ̀lé bàbá yìí ní bọ́lá òun gbogbo ìgbà. Sheikh Adam Abdullahi Al-Ilori. Ìsìn àmọ́ ti Sheikh Adam tóbi púpọ̀ ó sì pọ̀ púpọ̀. Ó kù háyà kọ̀ pamá ó sì hàn. Àmọ́ òkè sọ́nà mẹ́ta tí ó sì ní pọ̀. Ọ̀nà àkọ́kọ́ òun ni Markazu Ta'lim Al-Arabi Al-Islami Agége. Kí ló jẹ́ kárí àtàwọn àti nàdáyé níbẹ̀? Bàbá àṣàṣà rẹ̀ ní 1952. Wọ́n àṣàṣà rẹ̀ àlàmọ́ní ábí al-wasatiyya wal-i'tida. Bí bàbá ti ṣe o, bàbá dáná kéwì yìí rẹ̀, àwọn bàbá wa ti fẹ́ gbà kọ́kọ́ nì. Tọ́sọ́ pé ìwọ jẹ́ ọmọ oníṣúfì, èèní gbà. Ìwọ jẹ́ ọmọ onísọ́lábí, èèní gbà. Ìwọ jẹ́ ọmọ amadíyà, èèní gbà. Gbogbo yín ẹ máa bọ̀ yà. Wọ́n dálẹ̀ lórí manhajul wasatiyya wal-i'tida. Manhajul wasatiyya wal-i'tida nìkan wá kí Sheikh Adam. Ọwọ́ ni manhajul wasatiyya wal-i'tida manhajul Sheikh Adam Abdullahi Al-Ilori
بالوسطية والاعتدال. منهج الشيخ آدم يقدم الإسلام للناس باسم الوجه وليس منهج الشيخ آدم عبد الله الغلولي يقدم الإسلام للناس باسم الوجه وليس عبوسا قمطريرا. منهج الإلهي يقدم الإسلام للناس في سورة الحب لا للبغض، في سورة التسامح لا للتعصب، في سورة التعارف لا للتنقل، في سورة الأخوة لا للتشاؤم، في سورة التعاون على البر والتقوى لا تعاون على الإثم والعدوان. منهج الإلهي يبني ولا يهدم، ويجمع ولا يفرق، ويحيي ولا يميت، ويؤمن بالتشديد في الأصول والتيسير في الفروع. هذا المنهج منهج الإلهي في الحوار البناء لا في صورة المغاضبة للآخرين. منهج الإلهي يتبنى المرونة الباطئة في الآليات والثبات في الغايات. هذا المنهج منهج الإلهي الذي أؤمن به وأدعو إليه، وأصبح معلما متميزا. أعتقد أن الأمة المركزية ما زالت ملتزمين بما سماه القرآن صراطا مستقيما. ọjọ́ ọ̀nà bàbá wa Sheikh Adam lójú ọ̀nà dọ́gbadọ́gba mo wà láàrin ọ̀nà ẹsẹ̀ mi ọ̀pọ̀ ọ̀gbẹ́ bẹ́ẹ̀ ni kò bọ́ sígbó. ojú ọ̀nà kápolú ọ̀gá bíi bá fẹ́ tà tí mẹ́ni tí ò lówó lọ́wọ́ fẹ́ bá fi tèmi kalẹ̀ bí bá ráyè wà sanwó. ojú ọ̀nà ká fi nǹkan hàn yàn kó máa wẹni tá a fi hàn bọ́ pé eléyìí ò bójú jẹ́. ojú ọ̀nà ká máa nǹkan ká máa wò. ojú ọ̀nà ká dọ́mọ ìyá ká sọ lára lórí kan. ojú ọ̀nà tí iye nǹkan tí èèpà kan. ojú ọ̀nà pé bàbá fẹ́ sọ fún ọ̀nà wo láti gbé wọn wọlé jèrè láti gbé wọn jèrè. ojú ọ̀nà yìí ni ṣáàgà àwọn amúlọ́kòkòdò igi àtàrà alẹ́ àtòrò òde ìní jìwì àrò oko títí tí ó fi sá kí n sì ní para alẹ́ lẹ́gbọ̀gàn. bàbá ṣáàgà wọn á ní gbogbo ojú ọ̀nà yìí làwọn ọmọ tí ì bá ń kọ́ òní wọ́n mọ̀ ọ̀tọ̀ tí wọ́n bá wo mọ́ tí wọ́n bá ti rìn wọ́n dá sójú ọ̀nà wọ́n wà á lọ jókòó ọ̀gbẹ̀yìn èyí tí Ọlọ́run pè wọ́n pé ó mọ̀ta wọn sọ̀tà ẹ̀yin gẹ́gẹ́ ni mo pè ní ìjọ tí ń bẹ láàrin kéèyàn bá bẹ lọ́tún dù Olúwa padà jù kéèyàn ti ń bẹ lọ́sì jù Olúwa padà fìdí múlẹ̀. àgbà Sheikh Adam kó wa sáàrin káre gbẹgbẹgbẹ káre bọ́gbàdọ́gba. àwọn ìwà eléyàn àìsí ìgbéyàn kẹfẹ́ yìí àìsí ìṣèké ká tọ́lọ̀ bá lọ́dà gbogbo tó bá dára tó bá wọnú wọ́n ní ẹni Sheikh Adam yóò rí pé tọ́lọ̀ wí àti tàbí wí òun gẹ́gẹ́ ni bàbá preach. náà bí Sheikh Adam ṣe fi mọ́kàsì lélẹ̀ ìwádìí mọ́kàsì lélẹ̀ lórí manhajul wasatiyya wal i'tidal ó wá mú àwọn nàtàlù wa àti àfà torí bàbá gbé wa kúrò ní marhala tùfùlíyà. marhala tùfùlíyà òun ni pé kéèyàn dálé kéwúlẹ̀ kó wá jẹ́ pé ọlọ́ ṣàgbé tíra ńlẹ̀ lárúbáwá náà ni wọ́n wá kó tíra bàǹkùbàǹkù tí ọba fẹ́ kú àwọn ọmọ àjẹmì tí ọba mu. bàbá nìkan ni mo rí mú àfà tó ṣe tíra fún kíláàsì mẹ́jọ. ẹ mú ẹnì kejì wá ń gbogbo ayé yìí. sàwọ́ ìsọ́sí àní o ìsọ́ Egypt o àmọ́ ní Saudi ni ní Nàìjíríà ni láfíríkà ni téèyàn dá kíláàsì mẹ́jọ lẹ̀ tó wá sí àǹdà òfóòmù kíláàsì mẹ́jọ tó sì bá sẹ́kù wọn ni tó jẹ́ pé òun ni wọ́n lò wọ́n sì fi lọ kẹ́kọ̀ọ́ ńlẹ̀ lárúbáwá wọ́n sì fi dé padà. bàbá wa arábìnrin lójúra lárúbáwá bàbá náà lọ́kọ́ yín ẹ sì fi lọ ẹ sì fi dé ẹ lọ 1958 ẹ dé 1969 àbí bá méjì bọ̀nà jẹ́ manhajul markazi náà lẹ́nu ẹ wá ṣe tẹ̀tìmúrù làádọ́bì làárọ̀ bí ní markazi náà lọ bí bàbá wa Sheikh Adam ti gbé kalẹ̀ ẹ̀yin náà wá produce àwọn ọ̀dàbà ò pọ̀lọ́bá kí sọ̀rọ̀ ní púpọ̀ fún mi lórí ẹ̀ ń dá mi lọ́wọ́ púpọ̀ àfọ̀gbèrè bá kí adáàbò tíra markazi náà wọ́n ké ni wọ́n fi lọ lọ́dọ́ excellent overall ló gbà nílẹ̀ lọ́dọ́ tí ọ̀rọ̀ bí kankan òun ló jẹ́ kárí ta lè fi jẹ́rì báyìí tọ́kọ̀ sínú tíra onífọ́lọ́kọ̀ ní kúntù تلقيت مع زملائي مبادئ الادب العربي في مركز التعليم العربي من كتاب لباب الادب قبل ان كتب الله لي الى الليبيه لاكمال دراستي بجامعه البنداسي كليه اللغه العربيه والدراسات الاسلاميه وتعين علي تدريس الادب العربي اكبر عهدتي ووصولي على شهاده الليسانس. ولما سر المركز الى عياده الطبيب لباب الادب عاد الي مدير المركز تولى الله رعايته مع لجنة التصحيح بالمطبعة الثقافية التابعة للمركز بالإضافة ومزيد ما يعطى الكتاب حق اسمه كان باب الأدب. أدبناه إلى ذلك كنت أقول له
wọ́n ní ìgbà tí mo jáde. ẹ ṣe sùúrù ẹbí sọ Yorùbá àbá àwọn àbùrùbákìsù ẹwà dáka ó fi yé wa pé bàbá ṣiṣẹ́ tẹ́nìkan ò ṣerú ẹ̀ bàbá ló ṣe olùbáwò ládàbùkù rẹ̀ òun làbá àbá kí wá kọ́ ló fi wá lọ gba excellent ní Ghana Benghazi kò ṣe ní ọkọ̀ sílẹ̀ ilẹ̀ nùtúrà rẹ̀ eléyìí fi hàn wá ìpèsè ṣé ká bá mi oyè ètò púpọ̀ torúkọ tó máa fi lọ nàfà lùpọ̀nù ẹ̀ ń bọ̀ wá bíṣẹ́ bàbá wa dé ó tún wá lọ mọ́sálásí bẹ́ẹ̀ níyàrí mọ́sálásí tá a bá àwọn bàbá wa bí ni Ádámù làárọ̀ bí ti lẹ láti asúrù Malik ló ti di pé báàbù ti bá Ádámù làárọ̀ bí nígbà táwọn àtìráàkì ti gbàjọba wọn wá ti gbogbo ilé ẹ̀kọ́ lárúbáwá pa wọn fà rọ́bà lóga Turkiya tó máa jẹ́ official language ọwọ́ ti táwọn àyímáàmù wọn lọ da kútùbà kan nínú tíra ni kò sẹ́ni tó lè ṣe kútùbà lórí má kò sẹ́ni tó lè tírìtì kọ̀dọ́yà màásírà má ó fi wá dérí Usman Fodio òun wá kọ kútùbà ọdún kan tó ṣe nígbà tó ṣe gbogbo àwọn afáàní gbogbo Nàìjíríà ti kẹ́rìbà Turkiya àyíwá nàásù útúbà tó rí rẹ́kọ̀ọ́ yóò náà gbọ́yé útúbà tó ń kà ní òkú yóò máa kà ní ìkómà útúbà ní odò yóò máa kà ní àrùn Sheikh Adam wá pépé èéfì márkàsì lélẹ̀ ìmọ̀ rẹ̀ àwọn ọmọ a sì máa rí kùtọ̀bá olùmìnbàríyà Sheikh Adam ọmọ wa tìtì gbogbo kọ̀dọ̀ yáyà ó fi wá di pé àwọn kùtọ̀bá olùmìnbàríyà wọ́n jáde láàárín ilé kéwú tó dálẹ̀ ó fi di pé àwọn èèyàn jáde iṣẹ́ wá pé òun wá ní ọmọ kéwú tó tẹ̀lé yín ibẹ̀ láti wá rí nàtàlù a sì rí àṣàrù bí wọ́n sọ ó ní nàṣánà fi akẹ́tù ládùnà ààbò نتعلم اللغة العربية والإسلامية حتى تعددنا وكنا عشرات ثم ازددنا حتى صرنا منها ولست مبالغا إذا قلت إننا اليوم بلغنا ألوفا وعشرات الألوف كلنا اقتبسنا نور العلم والإسلام من هذا المكان وعمل كل منا شعلة هذا النور معه إلى مختلف البلاد وفي مختلف الملاعبين فينا دعاة يدعون إلى الله بالحكمة والموعظة الحسنة وفينا وعاظ يتجلجلون في القرى ويدعون إلى الله وفينا مدرسون يعلمون في مدارس العامة وفينا الذين أسسوا المعاهد والمدارس على اختلاف المستويات لتعليم الدين الإسلامي وفينا موظفون في دواوين الحكومية كوزارة الخارجية والداخلية والإعلام وزارة القضاء وفينا من اقتصر على ما تعلم من هذا المركز ولم يلتهك بجامعة في داخل ولا في الخارج بل صار يعمل بما علم حتى ورثه الله علم ما لم يعلم وآخرون التحقوا بالمدارس الإنجليزية وتخرجوا دكاترة منهم أبلاساكي أبو بكر وهو محاضر في الجامعات الأولى وآخرون التحقوا بالجامعات في البلاد العربية كمصر وسعودية وليبيا وسوريا وتحصلوا على الإجازات العلمية العالية مما عادوا إلى بلادهم وهم الآن في مختلف المناصب العالية ومن أولئك الأستاذ محمد الراجي وأستاذ يونس عبد الله وهو قاضي في ولاية كوارا. ibi tá a ti lọ sọ ti ṣe àdáhùn ṣe àtẹ̀yìnbá rẹ̀ àti bó ti rí gangan ọdún bàbá ṣèṣù nínú lòun lọ́dún tí wọ́n wí ipe àbẹ̀rẹ̀ ní orí èjì níwájú bàbá ṣèṣù àdáhùn àwọn abẹ̀rẹ̀ sí lékún mẹ́wàá dọ́gọ́rùn ọgọ́rùn ẹgbẹ̀rún. Bàbá kọ́ wa gẹ́gẹ́ bí ọmọ tí wọ́n bí nílẹ̀ Yorùbá ọwọ́ kọ́ wa pẹ̀lú tó ṣe kékeré làákà ìwà. Gbogbo wa làwọn padà dẹni tí ń ṣe fáàrí pẹ̀lú mímọ̀ òun táwọn tí lábáwá ń gbọ́ táwọn táwọn náà ń gbọ́ tí lábáwá ń wí. Oríṣiríṣi lọ́lọ́run á yọ lára wa. Àwọn tí wọ́n rìnà ìnà àkàdá irú ẹ̀ ní àpòlọ́tà bẹ̀tẹ̀ ìkàdé rẹ̀ mi. Bẹ́ẹ̀ làwọn tí wọ́n rìnà ìdájọ́ oní Justice Yunus ní Kogi Ìgbìrà ni ó sì padà dáadájọ́ ń Kwara nígbà àwọn tó gbé Kwara àti ẹgbẹ́ lọ Kogi ó tún lọ jẹ Grand Kadi wọn ní Kogi nínú wọn ni bàbá wa Raji Suleiman gbogbo àwọn wọ̀nyí ni wọ́n padà wá dẹni tí ń fi kéwú ṣe fáàrí tí ń sì ń ṣàlàyé tí ń sì yéèyàn ìwọ̀n abẹ́nu wa ti ń jíṣẹ́ Ọlọ́run tí ń ṣe wáàsí kí gbogbo eléyìí ni iṣẹ́ tí bàbá ṣe kàdà wọn ṣe ẹni ìtawárì kò lọ gbowó níbìkan kò bá mùsáádà níbìkan olùkọ́dà náà ṣe gbogbo ọlọ́run. ọ̀rọ̀ bàbá níbi iṣẹ́ tí bàbá ṣe ìsàmà tìrẹ̀ tó ṣe tí wọ́n ti mú tọ́nà làmúyẹ́ kìfìlà amúrú fi Nàìjíríà láti àdáhùn àkìtọ́rì àlùmùjáwìrà kàbìnì wàtóńgò wàdánà wàsáyọ̀ náà
فربما قامت عددا منهم في جميع الأماكن التي مررتم بها أو التي سوف تمرون بها. إن كان كل هذا وذاك قريبا نظرا لكون هذا المكان بعيدا عن الجو العربي، فالأقرب أن يكون كاس العمل على جد فرد واحد ولا يجد معونة لاحقة من الحكومة ولا من الجمعية والهيئة إلا نادرا، بل قام وحده حتى نجا على يديه عدد صاروا يساعدونه في أعماله. وكم من عقبة وكم من صعوبة وكم من عرقلة يدعو في تركي الأعداء، ولكن الله تبارك وتعالى نصر عبده وعز جده وعزم الأعصاب وعده. لا إله إلا الله ولا نعبد إلا إياه مخلصين له الدين ولو كان الكافرون. يا صاحب الفضيلة هذا قليل من كثير مما يسمع به الوقت، أستعرضه إلى فضيلتكم لتعرفنا نحن ومن أين نحن. وكان أستاذنا علامة الإلوري يقول لنا دائما إنه لم يكن قد تعلم في البلاد العربية، ولكنه تثقف بزيارة البلاد العربية وباتصال بالمشاهد العربية عام عهده سنة 1946 الميلادية. اليوم نقف وراءكم جميعا نتمثل بين أيديكم كقطرة من قطرات العلوري ونفع من نفعات العلوري وبركة من بركات العلوري وصاصون الأكبر والشؤون الأكبر. هذه هي إسهامات شيخ آدم في خدمة المجتمع، وهي الحقيقة، ولكل حقيقة تاريخ، ولكل تاريخ مجد، ولكل مجد ذكر وذاكرة تفصل للأجيال القادمة. Iṣẹ́ Sheikh Adam Abdullahi Al-Alori tá a sọ ní tìpé ìtàkọ́kọ́ nínú ọ̀nà mẹ́ta tí mo pín sí. Ìtí ilé kéwú mú kalẹ̀ nu, ìtí mọ́sálásí mú kalẹ̀ nu, ìtí kíláàsì mú kalẹ̀ nu, ìtí ká ṣe tíra fún ẹni ká mú kalẹ̀ nu. Èyí tó wá ń jẹ́ ọ̀hún fún gbogbo ọmọ Amẹ́ríkà sì láyé, bàbá kọ́ wa pẹ̀lú ara rẹ̀. Òun ṣe kó ń kálukú ló wọra rẹ̀ gbogbo àwọn àjọpọ̀ yàtọ̀ mi. Táàmì ìyàwó rẹ̀ lè dáná fún ọmọ akéwú òpin. Ọwọ́ ajẹ́ táwọn ìyàwó Sheikh Adam ó tún fún àwọn ìyàwó sìn wá kí sẹ́ rẹ̀ lè yọ ọdún méje lè nínú Amẹ́ríkàsì. Àwọn aláyọ̀ sọ pé orí ń fọ́ àwọn àbí ìyá kan wá wọ́n dáná ọdún méje. Àwọn kan sì ti síwájú ni àwọn ìyá yẹn lọ dáná fún gbogbo wọn. Bàbá sìn wá pẹ̀lú ara rẹ̀. Bàbá èsè mùdírù tí ó lọ jókòó sínú ọ́fíìsì tí ó máa mutí. Bàbá káàkiri gbogbo kíláàsì. Bàbá gbélébù rẹ̀ kalẹ̀ bẹ́ẹ̀ bá ṣe máa yóò kọ́ ìtìdárí ẹ̀ta wúlá tàbírí yóò kọ́ sana yóò kọ́ mọ́lálà ìdàbíyà yóò kọ́ mọ́lálà tẹ̀wùdìyíyà. Bàbá kó wa lọ sábẹ́ ìrìnà sọ̀yà 1983 àgbálà kùfínì wákàtí mẹ́ta ni bàbá fi kọ́ wa. Ìtọ́ kọ́ wa ìgbàgbé títí dàárọ̀ yìí lọ́lọ́mí kọ́ mi ní lẹ́nu tó kọ́ adéhùn nínú màtíṣọ́ọ̀tù kúndé gírèdì. Gbogbo ẹni tí kọ́ mi ní màtíṣọ́ọ̀tù kúndé gírèdì láyé ògèrè orin ìhun ni wọ́n máa kọ́ yẹn. Àṣeyìtà ń bẹ nínú masalan baba ni lastu isama ba hasotini gamuratu mimma yakunu balaga selu zuwa ibi awako anu baba ni ewa wo saru baba ni wa azuwa baba ni wo saru baba ni wa fil hadith anna usman ibn affan lamma ayana al-qatla wa aykana bihi kataba ila ali ibn abi talib ya aba al-hasan qad balaga selu zuwa wa jawasa al-hisab al-tibyan فإذا آتاك كتابي فاقبل إلي علي كنت عملي والله أقسم برب الكعبة. mo béèrè lọ́wọ́ dókítọ́rù ní jamiu àti ìsọ̀rọ̀ márkàsì wọn ni kó tú فإذا آتاك كتابي فاقبل إلي علي كنت عملي. kọ́dọ̀ ọmọ mọ́ríàlá àtẹ̀jú tó wà lè tu èèfù 20,000 bàbá lọ́kọ̀ wa ìsọ̀yìn àgbàlagbà ọmọdé aláàtẹ̀wòdì àtọ́ bá lè jáde tí ó tú bẹ́ẹ̀ bàbá ló sì tú fún wa. Mo béèrè lọ́wọ́ dòkítọ́rù kò rí tú. Ó sì jẹ́ excellent kéèyàn wá ní Sheikh Adam òṣìṣẹ́. Ta ló níwẹ̀ tó jẹ́ pé kíláàsì mẹ́jọ kéèyàn ṣe àǹdà òtì fún gbogbo kíláàsì mẹ́jọ tó sì bá sọ erisanawula ìdàbíyà bàbá wa Hamidi Alágòdì àbá ọmọọṣẹ́ ìyàwó tó kú tí wọ́n sọ ní Adam. Àwa lọ bí ẹnìkan ṣe tíra ó ṣe tíra kan fún ọ wá ní owó tó ń bá rí mẹ́ẹ̀ kan kó fáwọn oníṣẹ́ra rẹ̀ wọ́n wá ní kí n jẹ́rọ̀ ìṣèlú jẹ́rìsà mo wá sọ̀rọ̀ pẹ̀lú ẹni tó ṣe tíra wípé àbá bá kí ni mẹ́ńtọ̀ rẹ̀ àmọ́ wọn bá kó fi Sheikh Adam tí bá kí imitéètì tó fi kún mo rẹ́kọ̀ náà fi kún
mo wá gbé ọ̀rọ̀ Sheikh Adamu mo sáwà sọ mo wá ní mo challenge whoever professor doctor ìyèsíyé sọ́yìn àyà yìí náà ní kí n sọ yìí wa la'natullahi ala al-kasidin wa rahmatullahi ala as-sadiqin tí mo ní ẹnì professor àbí doctor mo ní tí mo lè bí inú Sheikh Adamu tí ò ní mà mo tó wá mà mo ní tòun ní 1 million ẹni tá à ń sọ̀rọ̀ ní Sálì Mustapha òun ọlọ́ba mo ní mo ṣe talent kan bá fi 1 million sẹ́gbẹ̀ẹ́ kan ó sì kó fún mi bẹ́ẹ̀ náà àkáǹtì mi wọlé ní tó bá mà ọmọ àwọn aráàlẹ̀ kíní òní àwọn aráàlẹ̀ gbóyè àyè òní ọba ní ẹ̀jẹ̀ ká máa ní tìràmù fúnra wa kò sẹ́ni tó tako àbùkọ̀rí yàtọ̀ Sheikh Adamu ẹnìkan kan ọ̀tá kò àmọ́ ẹ̀yà aráàlọ́rin tí wọ́n bá ń sọ pẹ́yìn ẹ̀ máa sọ pápọ̀ ọlọ́run ẹ̀ máa ṣe ìbánikọ́ mo gbé kíní wa wọ́n ní sẹ́ wọ́n bẹ́ẹ̀ nú ẹni tó ní Sheikh Adamu òsì kankan ni wọ́n ní dókítà àbí pòfẹ́sọ̀ tó bá ní Sheikh Adamu òṣìṣẹ́ kan wàláhì mo ní tí mo lè bí tí ò ní mà. wọ́n kọ́ àsànáwúlá ìdàbíyà níbi tíra nasabu nabiyyi Muhammad al-arabu shabun kabir min shu'ub al-alam sukanu al-ard wa hatta kanat biladuhum tusamma jaziratu al-arab al-ijaz wọ́n ní limasa sumiya al-ijaz bil-ijaz Sheikh Adamu ló sọ fún wa wa limasa sumiya madinatu al-ijaz bil-ijaz sanawula ìdàbíyà wọ́n ní wá dáhùn rẹ̀ wọ́n ní sanawula ìdàbíyà ni bàbá ti kọ́ wa tá a padà wá wò nù tíra ipe ní lè anaha tá a jùsù bẹ́ẹ̀nà tí a ma wà nẹ́jì bàbá lọ sọ. ìsàn kìí ṣe pé à ń ṣe ìtìráhùn máàdì àbí mubalaga fil madh tó Sheikh Adamu ipe bàbá ṣiṣẹ́ bàbá sì sáhámà musahama tayyiba ní fi khidmatil mujtama níbi ilé kéwùnù ẹ̀rọ àpẹjà wa lọ bí tíra ọjọ́ ẹlẹ́ẹ̀kejì tíra Sheikh Adamu ńgbà tí àwa dúdú tá a máa yí Sheikh Adamu àfa àtọkọ Sheikh Adamu Namadi òun lọ kọ́kọ́ káwọn ìsàhámàtì Sheikh Adamu fi khidmatil mujtama kí ló wí ó ní wallahu yasma'u wa antum tasma'un inni lamma waqaftu على هذا الشرح العجيب والفتح القريب الصادر من زميل العبيد الذكي الحريب صرعت لا يستغني عنه العالم اللبيب فأهرى المتعلم العبيد لأنه قد قاتل الجهل وأسم جيوسه وكأني بالحاسد المعاند الذي قد عارض عنه بسوء أبيه وإسيان ربه فإن المعاصرة حرمان والمحاسدة عدوان فإني لكم ناس أمين وامسكوا بحبل المتين واستندوا إلى أساقولوبه وكتبه Adamu Namadi Al-Kanumi 1946 àfáàrà ni o bàbá wa ṣe Ìsìlámù kí Nàìjíríà yìí àwọn bàbá wa Hamid ní ọjọ́ kò lè Jami Akọ̀ràwì yìí wọn làwọn fún ọba kó jókòó káwọn aná káṣá rẹ̀ àwọn ọmọ náà rẹ̀ ní dòkítọ́rà pétérà wíwọ́ ti dòkítọ́rà bàbá ní ìṣẹ́bí lẹ́nu dáradà ẹni tí ò ní sàfitíkẹ́ẹ̀tì kankan tí ọlọ́run lé kéńtà lọ tíra rẹ̀ yìí àwọn èèyàn tí wọ́n lò fún mọ̀rọ́dù ní master phd ba ẹ wàá rí ọwọ́ àǹjá ní amúlùkùrọ̀ ní maka ọwọ́ àǹjá ní islamiyà ní madina ọwọ́ káàkiri ní gbogbo ayé tó gbẹdẹ bá lọ ẹ máa rí tíra àmì ìsìlámù fún Nàìjíríà tí Sheikh Adamu ṣe ẹ wá wo tí Sheikh Adamu ṣe ìsàhámàtì rẹ̀ tó khidmatil mujtama sáàbà Sheikh Adamu bá Sókótó tán ẹ wo bí ẹ ṣe sọ̀rọ̀ Sheikh Usman bunu Fodio níbi tíra náà ọ̀rọ̀ wọn ló tún bí ọ̀rọ̀ tí bàbá sọ bàbá ní wàkánà lè wà lè dẹ́yìn fọ́dínún àléhì bí tawdihi ila al-ilmi wal-ibada hatta fataha Allahu alayhi futuhatil ilmiyya wa nawwara qalbahu bil-iman wa ammamahu bi amamati al-ali wa kassahu bi jalbabil karama fasara bihamdillahi bayna kibari du'ati ẹ dákun ìròyìn wo ló tún bí ìrọ̀ bàbá gbé kú ọmọ wọn bọ́ sí bọ̀rọ̀ lù wọ́n ní wàmínú alhaji muhammadu aminu al-kanami ulida bi fazan min abi arabiyyi wa ummi kanamiyya hajja wa aqama muddata bayna al-makka wal madina thumma raja ila watani wa kana min a'lam al-ulama lam yuraf lahu ta'lifan ghayra qasidatin wahida fi tawassuli bil asma'i llahi al-husna
أولها يا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو. أبقى على ده أو أتبقى يعني ومن أواخر علماء اللاغوس المدرسين في العلم والمستملين إلى السياسة الحاج أحمد الشاكي وله حظ في العلم. ومن آثار كلامه قصيدته متلوها أعوذ بالله من الرزايا وكل شيطان أبي البلايا بسم الله خالق البرايا الغافر من الذنوب والخطايا لله حمد عالم الخدايا من الأمور الكل والجلايا ثم صلاة من حتى آية على النبي صاحب المصاب على شيخ آدم أحمد ربي على شيخ آدم أحمد ربي Bàbá ìsàbòsí pẹ̀lú kálámù rẹ̀, kìí sàbòsí pẹ̀lú wáàsí rẹ̀, kìí sàbòsí pẹ̀lú ọlọ́run máa ké ṣe káàdà. Bàbá ṣe káàdà ọwọ́ aróyìn kálukú kọ́lẹ̀ yìí tó tún kù wọ́n tó tẹ̀síwájú. Bọ́ bá ní kí lórí mú lónìí kéèyàn oníwẹ̀ ẹni ọ̀hán gbogbo tí ń jẹ́ mọ̀sùn yìí kó gbé sẹ́rí báyìí. Kọ́ wa jẹ́ pé nínú ọmọ ogun aṣẹ́kà Adam lọ́wọ́ bàbá wa rí bàbá ogun bó ní oṣù tó. Ìsàhámàtì ni wọ́n kọ àbọ̀ àwa ìsàhámàtì àlórí fi khidmati mujtama'i. Ó sì yẹ ká mú tírà mẹ́ta àmọ́ kò ní pọ̀. Ọ̀rọ̀ bàbá al-Islam yawma wa gada. Bàbá sáhámà musahama tayyiba fi khidmati mujtama'i. Kí ni bàbá wa fi hàn wá ń bẹ̀? Bàbá fi hàn wá pé èmi ẹ̀ ṣe tẹ̀gìrì ùsáksì. Bàbá ẹ̀ ṣe kí bàbá máa búyàn àbí kọ́ máa kọrin láti búyàn àbí kọ́ máa kọ násùrù láti búyàn. Wàláhì bàbá Sheikh Adam rẹ̀ ṣe. Àyà Zálíkà ẹ̀rọ owó tíra nígbà tí Sheikh Abubakar Gumi wọ́n gba Mauna láti ilẹ̀ Lárúbáwá ní Saudiya. Wọ́n wá hájámà àwọn Tìjàníyà wal Qadiriyya ní Ìsáà Kaduna àti tẹlifíṣàn rẹ̀. Wọ́n ará àfẹ́jà bàbá ní ìjà kéèyàn máa jà ẹgbẹ́ fún yín ní kútọ́tù báàsì ẹ lọ́ọ́ ṣe báàsì ẹ̀yìn náà kọ̀ọ̀kan ni òun ló bí rọ́pò ṣùwàt àmàbù Qadiriyya wọ́n Tìjàníyà. Bàbá ló ṣiṣẹ́ yìí bàbá ló ta wọ́n jí. Bàbá wọn sọ fún wa pé ẹni tó dá kínní ilẹ̀ man huwa Sheikh Abubakar Gumi. Bàbá ní huwa Abubakar ibn Mahmud ulida sanata alifi tisiniya itneni wa ishirina miladiyya. تلقى تعليم الابتدائي من والده الذي كان قاضيا ثم التحق بالمدرسة الوسطى حيث أخذ مبادئ الإنجليزية والعربية ثم التحق بالمدرسة الشرعية بكانو وكان من الطليعة الأولى التي أنجبتها المدرسة ومن الذين أكملوا تعليمه في بخس رضا بالسودان العربي الشرقي. باشر التعليم برهة ثم انتقل إلى ميدان القضاء وشغل منصب نائب قاضي القضاة الشرعيين ثم قاضي القضاة الشماليين بلقب القاضي الكبير. مكث في هذا المنصب منذ عهد الاستقلال إلى عهد الجنرال مرتضى محمد حيث أهل إلى معاش وصار متفردا لعمل الدعوة تحت إطار جماعة نهضة الإسلام. وكان مستشارا دينيا لسيد أحمد بلو في حياته وكان محترما لدى جميع علماء العروسة وكان مستشارا دينيا لسيد أحمد بلو خصوصا عند إنشاء مجلس الشورى الذي كان وزير الجنيد أكبر علماء سقوط رئيسا لهم. وكان حسين آدم الكلمي سكرتيرا وكان الشيخ أبو بكر Gumi مدير عام المجلس. وكان الجو بينه وبين علماء عاديا وسلاما إلى أن أخرج كتابه العقيدة الصحيحة لموافقة الشريعة. هذا ما فيه على مشايخ طريقة القادرية والتجانية المعاصرين له وانتقد ما في كتاب الفروضات الربانية من كتب القادرية وما في جواهر المعاني من كتب التجانية واعترض على شطاعاته وكفرهم بها فقام أولئك برب الدين الحميد. والجريد أن السيد أحمد بلو قد كان نشر شطاعات الشيخ عثمان فوديو في كتابه لما بلغت 36 سنة وكان الشيخ أبو بكر Gumi من أنصاره عند النشر والتوزيع. هاجم الشيخ أبو بكر Gumi على المفسرين وكتب على القرآن تفسيرين اثنين أحدهما
بلغة الهوسة والثانيهما بلغة العربية تحت عنوان تهافت بعض المفسرين هاجم فيه على بتهمة أمر الإسرائيليين بارك الله فيك ọlọ́run kọ́mọ́sà kẹ́sẹ́ adáwà bùnà lórí níparí kí ni tí àdáwà wa ti ṣe mùsàlámà wo ìsàhámà tí wọ́n ṣe fún rẹ̀ 1980 ní ẹnìkan professor ní ndọ́lá yónísì ọkọ̀ átíkù sórí Nigeria Herald ó ní àfáàhùn kò sáfà tó tó àfáàhùn ní gbogbo Nàìjíríà kọ́dà tí ọba jẹ́ sí pé ọlọ́run sọ fún ànábì nígbẹ̀yìn òjíṣẹ́ ni òun ọba sọ pé àfáàhùn òjíṣẹ́ ọlọ́run ni torí kò sáfà tó tó lánàá bàbá nígbà tí ọmọ tà òun lọ́wọ́ bí kìtàbù làmàhàtò bẹ̀lẹ́wọ́rí bí màṣáárì kùlàmà ìlú ìwà mú mẹ́ta péré ń bẹ̀ bàbá wa ṣàlàyé àbá mẹ́ta tí ń jẹ́ ìṣèhámátì lórí fìkìbọ́tì mùtàmà bàbá wa rò pé bàbá wa pín Ìlọrin sí mẹ́rin bàbá wàláhì jàlá Da'iratul Ma'arif ta ló kọ́ ní Turkul Bas àwọn àmì ìdìsánù wọ́n kọ́ Turkul Bas ní Jamia ta ló kọ́ ní bolo ti kọ́ tó fi wá mà ọ wá sọ ní Fatihatul Kitab ó ní daraja allazina katabu tarajuma al-ulama'i an yartabuhu ala tabaqat faminhu ma ratabahum ala hasabi al-huruf kama fa'ala Yaqut في مجمع الأدباء والسيوطي في بقية الرواة ومنهم من أدرجهم ضمن أخبار الملوك كما فعل الشاكيب أرسلان ومنهم ما ربط ذلك بالقرون كما فعل ابن الحجر وابن الصدق حيث كانت دائرتنا معصورا في نطاق بلد واحد معدودة بين قرنين اثنين اخترت ذكر هؤلاء العلماء في حدود 4 طبقات لا بالحروف ولا بالأمراء لكي يتبع أسلوب الذي سلكته ارتحيت ní bàbá ta ló kọ́ bàbá ní ọwọ́ ọmọdé àrùn tí bàbá fi wọlé kà á nàrú maktabiyu àṣemádà kàtí à ń pè maktaba láti mọ̀ ọ̀pọ̀lọpọ̀ tíra ta ló kọ́ bàbá ẹ wòye ọ̀rọ̀ láyìn mẹ́ta ẹ wá wòye ètí bàbá ẹ wòye kírakíra bàbá kọ́ mẹ́ eléyìí àgbẹ̀mọ̀ pé ó ní túlù bàárí ọwọ́ àgbẹ̀ sẹ́rí gbẹ́ngbà tó ní ọ̀sán afá kankan níparí àwọn tó bá kọ́ tẹ̀lé wúrà ọwọ́ ní Sheikh Mahmoud ibn al-Amir Sid wa kana waliduhu qad ihtamma bil ilmi wal adabi wastakdama al-ulama'a min bilad Hausa wa Nuba li ta'limi awladihi wa jami'i muhibbihi fi Ilorin wa kana Mahmoud awwalan wa afdala man istafada min hadha al-ifada wa intafa'a bi qudumi ulaika al-ulama' لأنه سيد على الإمارة وأقبل على العلم حتى نجب به وأنجب أولاده أيضا. bàbá sọ̀rọ̀ rẹ̀ bàbá lọ́mọ tó bí Muhammad òun là kọ́kọ́ bọ́ Kùránì bíríkàrà àti sábẹ̀. nígbà tẹ́lẹ̀ kan ní kò sẹ́ni tó wá kó Sudaisi ti Saudi Arabia níjọ́ tí ń ṣe wùnákàṣà rẹ̀ wọ́n bí pé ọ̀nà mẹ́rin lọ́mọ tí wọ́n fi há tí a fi ka Kùránì ọlọ́nà méjì lọ́nà méje. bàbá wa dá akọ àfáàmù bàbá wa gbé wọn dá akọ àfáàmù gbé wọ́n wọ́n lè Sheikh Abubakar Gube salasatu awlad kulluhum akitabun wa fa'ulun fil fikri wal adabi wal lugha ilé yẹn a kàn kọjá ń bẹ̀ ni àmọ́ pé ní àfáàní bí àbá ti ṣe lò tọ́ kí n parí ọ̀rọ̀ mi sí ọ̀rọ̀ Sheikh Kamaludin bàbá wa gbé wípé Sheikh Kamaludin wípé ní àwọn òrí wàlá mẹ́sìnà bí nùbúkì àdìmínà ulama fil 15 min umuri غير إمام السيوطي وإمام الشافعي وإمام ابن تيمية أما الشافعي وابن تيمية فقد تمكنوا من النضوج في سن مبكرة لأنهم ولدوا في بلاد العرب وأخذوا من مختلف السيوط أما محمد كمال الدين فهو أعجمي تربى على شيخ واحد أعجمي فكان بذلك آية من آيات الله وعجوبة من عجب الدار وكرامة لشيخه لأنه أول من تبخر وتخرج في مثل سنة نبذ محمد كمال الدين في العلوم العربية حتى أدهش جميع معاصره ورزق الفصاحة في الوصف والمحاضرة حتى أعجز من قبله وأتعب من بعده وبقي في أصل الميدان نوى ربع القرن من الزمان لم يناصره واحد ولا اثنان بل صار مثلا ينتسب به ولم يبقى من معاصره ما لم يتأثر أو لم يقتبس من أساليبه ادقوا من باب العدالة والإنصاف kí ló gbé eléyìí lọ
ó ṣe kídímà fún ìlú rẹ̀ pẹ̀lú kó dákọ̀ gbogbo àwọn àbá àtẹnukẹ̀kọ̀ ọ̀ma ó sì sọ nípa wọn ó fi ṣe wọn kalẹ̀ ó tún wá bọ́ Nàìjíríà lápapọ̀ ó ṣe àlùfáàní ló wọ̀n dáadáa ó ṣe níparí ọ̀rọ̀ mi wọ́n á sí bàbá táwọn làáfàá náà èyí ń Yorùbá mi táwọn làáfàá náà ní 1977 ni wọ́n gbé òfin jáde pé ọmọ 18 years ó lè dìbò ẹni wọ́n sì lè dìbò wọ́n lè dìbò fún un náà ó lè jẹ gọ́fúnà ó lè lọ́wọ́ bàbá nìkan làáfàá tó ṣe wáàsí wípé lọ pariwo sáré pé ẹ báyé jẹ́ ni ọmọ ọdún méjìlélógún kílọ́mà tí wọ́n ń ṣe láyé ọmọ tí ò lè ṣe yàrá kan àní wọ́n á ṣe ní rúmù àpalọ̀ ọmọ tí ò lè ṣe rúmù àpalọ̀ àní wọ́n á ṣe bìbí ilé ọmọ tí ò lè ṣe bìbí ilé àní wọ́n á ṣe bìbí àdúgbò ọmọ tí ò lè ṣàdúgbò àní wọ́n á ṣèlú ọmọ tí ò lè ṣèlú àní wọ́n á ṣàyẹ báyé jẹ́ ni wàá ná lọ́nà dìrí àṣà òun. àwọn ará bẹbí ìwọ òkùnrin ọ̀ṣọ́dá. kóró báyìí. Hello. Náà kóró báyìí lẹ́nu ẹni tó sọ pé ló bá àràbíyá nìkan ni wọ́n kọ́ Márkàsì. Bàbá ń sọ níjọ́ náà nílé ọba 1977 àbábà ní ìbáṣà rẹ̀ níwò ẹ̀ wà ń bẹ̀. Àfáàyàyà Agodi lọ́jọ́ lọ́sìn fún wọn. Òun ni wàá ná lọ́nà ìdírí ọṣẹ́ bàbá ní hàn ó ní àṣàrù ní ùrídà sọ́tẹ̀ni wíìlù kadinón ní ẹgbàá wa ti Hafs ló sì wọ ké ní ti Waris. Wọ́n sọ wọ́n kàn án wọn lásán wọ́n ní àṣàrù àwọn méjèèjì ọmọ akẹ́wù Nafi'u náà ni wọ́n Nafi'u náà ọmọ akẹ́wù Málíkì ni ó ní àṣàrù ùrídà bí máa bẹ̀rẹ̀ bó sì wọ́n. Sẹ́lọ́bà Àràbíyà ló fi máa okùn òtẹ̀lú ìdùbà kẹ́ni ìwọ́nké ní mọ́sálásí yàn ni wọ́n ti sí mọ́sálásí kan nílùú ńlá kan wọ́n wá ta ìrántí mọ́sálásí wọ́n wá ní kí olórí ìlú fi ṣọ́ọ̀ṣì dé báwọn kírísítẹ́nì ti ṣe bàbá ní kí lọ́wọ́ wọ̀ nú ẹ̀sìn bàbá ní tọ̀ ìdí tá a lè wá fún sẹ́dùn sí ráàlì tá a lè wá fún bàbá nílò àwọn ìdájọ́ bẹ́ẹ̀ wọ́n fi pósí sin ànábì Yusuf ìdí àwọn lè fi pósí sin mùsùlùmí bàbá ní sáríù máa ń kọ́bílà náà sáríù lànà àwọn àkàtì àsọ pé sáríù máa ń kọ́bílà náà wà lẹ́sà fi sáríù náà lẹ́sà sáríù àlànà tọ́lọ́ tìrìtì eléyìí bàbá Sheikh Adamu ni. Ọlọ́dọ̀ arákùnrin ìmọ̀tí mọ̀ wọ́n ní ìdí tí ó ní ẹ̀rọ yọ kẹta ń bẹ̀. Ọ̀rọ̀ ọ̀dọ̀ tí gbogbo ẹ̀ sọ̀rọ̀ ẹ̀rọ